Egungun tá à ń sọ pé wọ́n gbé nílọrin, tá à ń sọ wípé kì í ṣe Ìlọrin, àwọn àfáà ẹ̀jẹ̀ ká fi ààbò sílẹ̀. Ìlọrin ni, Ìlọrin ni, Ìlọrin ni. Kọ́dẹ̀ yẹn ń kọrin, Ìlọrin ni. Àìmọ́jẹ ká ṣàbòsí o. Challenges ló déhùn, ogun kan ló déhùn bá ṣe jà lókù. Àmọ́ pé tẹ́wọ́n sọ pé tó bá bí wọn dáa ká ẹ̀sẹ̀ wánú Ìgbòho lọrin. Tó bá jẹ́ pé dáadáa kan náà ṣe ń bẹ́, a mọ̀ pé mọ́ra wà. Ìta ń sọ fún ẹ̀yin alùsùnà bí ẹ̀yin àwa àfáàtà ẹ̀sẹ̀ dìde táà mójútó tó yẹ ká mójútó mẹ́nu. Ogun yẹn àwọn bàbá yẹn ti já sẹ́yìn ti pẹ́ tiwọn. Tí wọn ò bí ẹnìkan dáa kó gbé rí. Tí wọn ò bí ẹnìkan dáa kó gbé rí ní káàkárà Ìlọrin. Àwọn abẹ́mọ̀ borán. Ogun ló dẹ̀wọ̀n ẹja jà ni báwọn bàbá tà náà ṣe jánu. Ọ̀rọ̀ ẹnu kọ́ dàmọ́ fi sọ pé irọ́ ni kìí ṣe Ìlọrin. Ìlọrin ni. Ogun ló dẹ̀wọ̀n. Gbogbo wa ká dìde ni. Káwọ́ bá ṣe dìde ni. O lè mọ kọ́mẹ́ǹtì pé èmi náà tí bá rí àwọn tí wọ́n dìde màá kún wọn. Ẹ mọ̀jà sá sẹ́yìn. Ẹ wá sọ pé kìí ṣe Ìlọrin. Ẹ mọ̀jà sábòsí o. Challenges inú. Báwọn bàbá tàná ṣe jánu tí gbogbo kàràkàrà Kwara State, gbogbo ìlú tí wọ́n bá wọ̀, gbogbo àwọn kòkèrè kò béèrè, gbogbo àwọn Sheikh Amínideen, gbogbo àwọn alájà àgbà, gbogbo àwọn Sheikh Adam, ẹni tàbí ìjà àpá àgbànú ní gbogbo àgbáláyé ipe ibi tí wọ́n bá wọ̀ tán bá bá ẹlẹ́bọ mẹ́, wọ́n máa ń paná bẹ́ẹ̀ ni. Ẹ̀wọ̀n sọ pé kìí ṣe Ìlọrin. Ṣé èyí tó kànnù? Kìí ṣe èyí tó kànnù. Wọ́n yẹn nìkan tó jáde náà àfáà sọ pé tó bá bí wọn dá pé kán wá sínú Ìgbòho Ìlọrin, inú Ìgbòho Ìlọrin kọ́, inú oko Ìlọrin ni. Ibẹ̀ wọn ṣe Ìgbòho tó. Ibẹ̀ wọn ṣe Ìgbòho tó, Ìgbòho tí gbogbo tí ọmọ Ìlọrin náà kọ̀ mẹ́nà. Lẹ́yìn kẹjá dìde kẹjá wá bí ṣe pé wọ́n ṣe gbérí wọn tún gbọdọ̀ gbérí mọ́ kábí tí ń jáfa hàn wọ́n. Àmọ́ sábòsí o, àbòsí ni pé kìí ṣe Ìlọrin. Ogun nu, ẹjá dìde kájà, ṣùgbọ́n náà ọ̀bí ká bó ṣe jẹ́ nu.